láti ìgbà tí ẹni tí ó jẹ́ rómọdẹ̀ nílùú Ìbàdàn tí wọ́n jẹ́ mákẹ́tà, láti ìgbà tí àwọn náà ti wá padà sọ̀rọ̀ síta lórí íńtávíù tí wọ́n ṣe, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti wá ń kọ́mẹ̀ntì, tí wọ́n ti ń sẹ́ndí mẹ́sẹ̀jì sí mi nípa wípé lórí ọ̀rọ̀ tí mo sọ kọjá wípé ṣé Alhaji Táyé Àkàndé Adébísí Currency nìkan ló ní fújì. Nígbà tí gbogbo àwọn èèyàn yìí tí arí akitiyan lágbolé fújì tí wọ́n ń ṣe, tí wọ́n wá kọ́ ìṣẹ́nìkan, wò dáadáa wípé èèyàn bẹ́ẹ̀ gbogbo ni kó ṣọ́ ìwà ara ẹ̀, nítorí pé gbogbo wọn tá à ń dárúkọ yìí, gbogbo wọn tó ń jáde sọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀yìn lọ́rọ̀ íńtávíù. ọ̀rọ̀ tó bá tí ò bá ń ṣe tiẹ̀, ẹni tó bá sọ̀rọ̀ mọ́ lẹ́sẹ̀ ó lè jáde kó tún ọ̀rọ̀ yẹn sọ. ẹ wá wo ibi tí ọ̀rọ̀ yìí fẹ́ yí ká báyìí. eré tí Tírí Lẹ́dà tó lọ ṣe ní London UK tour tó wà, gbogbo àwọn alátìlẹ́yìn Tírí Lẹ́dà pátápátá, gbogbo àwọn tí wọ́n ń ṣe agbátẹrù fún Tírí Lẹ́dà pátápátá, gbogbo wọn náà ni wọ́n ti ṣe nǹkan báyìí fún Alhaji Táyé Currency rí. kí ni nǹkan tí Táyé Currency tó fi san wọ́n lẹ́san orí wọn? báwo ni àjọṣepọ̀ eléyìí tó jẹ́ pé ó ní bá a ṣe bẹ̀rẹ̀ tó fi wá di wípé lójijì gbogbo àkàn dàrú nítorí tá a bá ti ń lérò wípé àwa nìkan la gbọ́n. eré tí Tírí Lẹ́dà tó ṣe ní UK tó ṣe ní London lẹ́nudọ́ mẹ́ta yìí tí mo fẹ́ mú wá pé káwọ́ yìí, ó ní gbogbo àwọn promoters àti àwọn marketers tí wọ́n wá ń gbé yẹ̀wò pẹ̀lú eré tí Táyé Currency ti ṣe ní UK, wọ́n rí pé ó jìnnà síra wọn. ìdí nìyí tó fi ń sọ wípé Tírí Lẹ́dà ní ògo tuntun. àwọn nǹkan tí Tírí Lẹ́dà tó ti fi sacrifice ó ti yàtọ̀ sí ti ìgbà yẹn. ẹ wá jẹ́ ká wò báyìí, ká farabalẹ̀ ká wo fídíò yẹn, nítorí wípé àwọn ojúṣe nǹkan tí Tírí Lẹ́dà tó ṣe àti àpọ́nlé nǹkan tó ń fún ọ̀gá ńlá fújì, gbogbo àwọn tí wọ́n ṣe bákọ̀bù fún Tírí Lẹ́dà ní London tá à ń wò yìí, gbogbo pátápátá ni wọ́n jẹ́ pé wọn kì í ṣe ọmọ kékeré láyé ara wọn, ṣùgbọ́n látàrí àwọn lóyàtì eléyìí tí Tírí Lẹ́dà tó ti pera ẹ̀ wálẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n lè ràn lọ́wọ́, gbogbo wọn pátápátá wọn wá dúró ti Tírí Lẹ́dà. ẹ wo béèrè yẹn ṣe lọ, ẹ farabalẹ̀ kẹ́ wò ó. àwọn bákọ̀ọ̀fù yẹn náà ni wọ́n bákọ̀ọ̀fù fún KS1 Màláíkà Aláyélúwà, àwọn náà ni wọ́n tún ṣiṣẹ́ pẹ̀lú Tírí Lẹ́dà. ẹ wò ó dáa ká máa ṣe dáadáa, ó dáa ẹ̀ka ká máa ṣe dáadáa, gbogbo dáadáa tó ní kálukú bá ṣe ó máa padà gbé. ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yẹn ká wá lè mọ̀ wípé ó jura wọn lọ, kò ṣe gbéṣẹ́ gbéra wọn lábàáríkà, ó jura wọn lọ. ẹ wò ó, Tírí Lẹ́dà London UK tour, ẹ sọ pé ó ti lọ. onímọ̀jọ́ olólùfẹ́ Táyé Currency olójẹ́ pé wọ́n ń fi ẹ̀hónú hàn lórí social media láti ìgbà tí bàbá Jamiu tí wọ́n jẹ́ London based promoter tí wọ́n ti sọ̀rọ̀ wípé Tírí Lẹ́dà ó ti ní àṣeyọrí ní UK ju Táyé Currency lọ. látìgbà tí ọ̀rọ̀ yìí ti wá jáde, òun ni àwọn tí wọ́n wá jẹ́ olólùfẹ́ Táyé Currency kan, òun ni wọ́n ti wá ń padà ń sọ̀rọ̀ nípa wípé gbogbo nǹkan tí bàbá Jamiu yẹn ń sọ yẹn nípa show tí Tírí Lẹ́dà lọ ní UK irọ́ lásán ni, wípé Tírí Lẹ́dà ò rí gbà. ìdí rèé tí mo fi wá farabalẹ̀ nípa show Màláíkà KS1 Màláíkà Aláyélúwà àti Tírí Lẹ́dà tó wáyé ní London. àwọn èèyàn ò mọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀. ẹ wá jẹ́ ká wo bí fídíò yẹn ṣe lọ, bí Tírí Lẹ́dà bó ṣe kọrin ní London pẹ̀lú KS1 Màláíkà. àwọn wo ni wọ́n wà ń bẹ̀,
kí ni nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ṣó yẹn. ìdí rèé tó fi jẹ́ wípé àwọn nǹkan tí bàbá Yọ Jamiu tí wọ́n ń sọ yìí wípé ojú àná tí wọ́n fi ń wo Tírí Lẹ́dà kí wọ́n ká ojú yẹn kúrò bẹ́ẹ̀. lásìkò yìí lágbolé fújì Tírí Lẹ́dà ohun tún ní ògo ẹ̀ tó tún tàn jáde dáadáa. àwọn ti London wọ́n pọ́n Tírí Lẹ́dà lé, kódà nígbà tí Kẹ́sàn Màláíkà tó tún dé àpọ́nlé tún lékún fún Tírí Lẹ́dà ni. ibi inú fídíò yìí gan ni mo ti wá padà rí àwọn iṣẹ́ tí àwọn bàbá Yọ Jamiu tí wọ́n ń ṣe yìí, yàtọ̀ sí pé kí eléré kókò mórílé ìlú òyìnbó láti lọ ṣeré. àwọn nǹkan tí àwọn bàbá Yọ Jamiu tí wọ́n jẹ́ pòmótà yìí, àwọn nǹkan tí wọ́n máa ń gbé kalẹ̀ kéléré tó gbé àti ohun tí eléré bá dé bá, àṣírí yẹn ó yọ nínú fídíò yìí. yẹn ni màá tún ṣe sọ wípé kí Tírí Lẹ́dà kó má padà ṣe bí àwọn kan ṣe ṣe o, ó máa ṣe bó ṣe ń ṣe lọ, nítorí gbogbo èèyàn tó bá jẹ́ òṣèré àwọn kan wà tó jẹ́ pé gbogbo ohun tó bá lè fàjà yín o gbọ́dọ̀ sá sẹ́yìn fún ni. ẹ bá jẹ́ ká farabalẹ̀ ká bá wò bí Tírí Lẹ́dà bó ṣe ṣeré UK yẹn pẹ̀lú Kẹ́sàn Màláíkà. eré yẹn dùn, eré yẹn dùn. ẹ má fi ọmọ wọ́mọ, ẹ má fi ẹnikẹ́ni wẹ́nikẹ́ni. Tírí Lẹ́dà, Àlàmú, bàbá Oyíndà, Olúyọ̀lé ẹ wò ó, eré yẹn ó dùn síbẹ̀. ẹ jẹ́ ká gbọ́, ó yá ẹ jẹ́ ká gbọ́, ó yá ẹ jẹ́ ká gbọ́. lásìkò ìṣeré lọ́dà ọ̀pá láwùjọ. ó láti fi áàsùn kò jùlọ sí lọ́dà wọ́n ti jáde fún ẹ̀kú ìjọba. tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ kòkò ní màtírí lọ́dà wọ́n ti jáde fún ẹ̀kú ìjọba.
alájú sílẹ̀ mọ́nà àlàó. aláyélúwà. ìmọ̀kúnlẹ̀ ìmọ̀. aláyélúwà lẹ́yìn ìmọ̀kẹ́ ìmọ̀kúnlẹ̀ alájú àlàó. nílùú lọ́rọ̀ bàjẹ́. ọlọ́pẹ́ tí ìmọ̀jà làmú ìmọ̀lẹ̀ àbẹ̀ ọlọ́pọ̀ ọlọ́wọ́ bá ìgbà ìgbà mi. bàmí wà nígbà òtí ìmọ̀lẹ̀ òun. ìyàwó ìgbé ìṣẹ̀nà ọlọ́run sọ̀rọ̀ lọ́dà lẹ́tọ̀. ó ń sọ̀rọ̀ lọ́dà lẹ́tọ̀. ọ̀sán àwọn ọmọ ti sílé òtìlá. ẹ̀mí ọ̀sán tó máa sọ̀rọ̀. ayé mi tún lè mi ìmọ̀ pàdé mi ó ti dún ẹ̀kọ́ rẹ̀. ìṣẹ̀nà ọlọ́run sọ̀rọ̀ lọ́dà. ìṣẹ̀nà ọlọ́run sọ̀rọ̀ lọ́dà lẹ́tọ̀. ọ̀sán àwọn ọmọ ti lè dá àtìlá. ọmọ tí mi rẹ̀ olùbàdàn ọ̀fùtò ọmọ tí bẹ́ẹ̀ bá ṣùgbọ́n ọmọ ọ̀làwọ̀ má ti bá. Ìbàdàn àwọn sọ̀rọ̀ òkùnkùn mọ́. ọlọ́pẹ́ sí ìmọ̀lẹ̀ àlàmú sọ ojúbọ. ọlọ́pẹ́ àdúgbò ìjà àlàmọ́ ìmọ̀lẹ̀ ti bọ́ọ̀lẹ̀ tó kọ́lá òun. ọ̀yà fàyí náà dé láti ọ̀dọ̀ iná. ọlọ́pẹ́ sí ìmọ̀lẹ̀ gbẹ̀gbẹ̀. à ń bẹ nínú lọ́dọ̀ yóò gúlé. ọdún 22 ọgbọ̀n lọ. ìyá nínú ọjọ́ ìsàlámù. 2025 àgbò nínú lọ́dọ̀ ọ̀dọ̀. ìyàwó ọ̀sùn àríọlá ẹ̀kọ́ tó ní èèyàn ní àṣẹ púpọ̀ ọdún náà. àwọn tọ́jọ́ ṣe 2024 látọ́jọ́ sọdún tó bọ̀ láṣọlá. fàájì yóò ní náà fàájì yóò lọ́kọ̀ọ́. àlàmú ìgbọ́lẹ̀ olùbàdàn fújì lọ́dà. ọmọ bàbá ẹ̀ dandan. ẹbí tí pọ̀ tó. ojú mi tó nílẹ̀ ìgbẹ́lẹ́dún. lélẹ́lẹ́lẹ́ lára wọn. ìmọ̀lẹ̀ òsọ́tún ojú náà. Ìmọ̀kù aláàdì Súlẹ̀ bọ́dọ̀ Súlẹ̀ Mádìlá Aláyélú àmọ́ ọ̀pọ̀ àtọ̀dá tó bá mi ọkọ̀ tàbí tẹ́ àtọ̀dá tó mọ̀ pé sílẹ̀ òṣìṣẹ́ tó kó lórí babaláyé. Aláyàtọ̀dá iṣẹ́ gan ọkọ̀ tàbí jẹ́ nínú lọ́sọ̀ wo ó ṣe lọ́ bù wá o.
sírí mi lẹ́la bàbá rẹ̀ olúbàdàn nínú òkú mi o. àgbọ̀ ẹ̀sán ní ààrẹ ààrẹ àṣán ààrẹ àṣán mo ṣe mọ nǹkó òyò wà ní gàjí 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 sí ẹ̀nà omi jẹ́ ìlọ́wọ́ tó tóbi náà. bàbá láyé bóyá ọmọ ya ṣe jẹjẹ fún mi láyé ìgbà jẹjẹ. Yóò kó lẹ́gbẹ́, aláàbọ̀ kó máa ń bọ̀ jọ sínú mọ́tò. Àwọn mi ò ní ṣe máa yẹ lára. Sírí nínú lọ́ba òkú lọ. Tó bá ní dọ̀la làkó òkú lé. Lásìkò lọ́wọ́ tí ní bọ́ọ̀lẹ̀ àlàbọ̀. Lórí wúlì. Lásìkò lórí wúlì kú lé. Àdùbá nígbà owó tí ní bọ́ọ̀lẹ̀ àdójọ́. Ọlọ́dà ní bá ti jẹ́ àlàbọ̀. Ọ̀gẹ̀dẹ̀.